Àṣírí tú. Àwọn ọlọ́pàá Kwara láwọn kò mọ ilé-ẹjọ́ tó pàṣẹ pé káwọn lọ mú Ta-Ni-Ọlọrun o. Ìyàlẹ́nu ló sì ń jẹ́ fún gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ń sọ, tí wọ́n sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn kò mọ ilé-ẹjọ́ táwọn àáfàá Ìlọrin kan lọ tí wọ́n sì lọ gbàwé àṣẹ wá pé kí wọ́n lọ mú ọkùnrin oníṣẹ̀ṣe nì Adégbọlá Abdulazeez tí gbogbo èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọ̀kásánmi Àjàyí ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ tó ní pẹ̀lú ìwé ìròyìn Punch lọ́jọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún yìí. Ọ̀gá ọlọ́pàá náà ń fèsì sí ẹ̀sùn tí àràbà ifá àgbáyé Olúawo Owólabí Awóreni fi kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà pé wọ́n lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn àáfàá Ìlọrin kan láti mú ọkùnrin yìí jù sátìmọ́lé ni. Lóòótọ́ ni pé ilé-ẹjọ́ ló mú ìwé ẹ̀sùn wá pé kí á lọ fi páńpẹ́ òfin gbé ọkùnrin náà, ṣùgbọ́n mi ò lè sọ pàtó ẹni tó pẹjọ́ náà àti ilé-ẹjọ́ tí àṣẹ náà ti wá. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 17 oṣù kẹjọ ọdún yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbé ọkùnrin náà tí wọ́n sì fojú ẹ̀ balẹ̀-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin tí adájọ́ sì ní kí wọ́n sọ ọ́ sí àhámọ́ di ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Gbogbo ìgbìyànjú tí àwọn ẹbí Ta-Ni-Ọlọrun àti àwọn oníṣẹ̀ṣe ṣe láti rí arákùnrin náà gbà ló já sí pàbó látàrí pé níṣe ni àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí ọkùnrin náà wà sé ilẹ̀kùn wọn pa tí wọn kò sì jẹ́ kí àwọn èèyàn rí ààyè rí. Lára ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin náà ni pé ó ń gbèrò láti dá ogun ìjà ẹ̀sìn sílẹ̀ pẹ̀lú bó ṣe sọ pé òun yóò kó àwọn olórìṣà àti oníṣẹ̀ṣe wá sílùú Ìlọrin lógúnjọ́ oṣù kẹjọ tó jẹ́ àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. Wọ́n ní ó ń ba ẹ̀sìn Islam jẹ́, ó ń dáná sun Kùránì, ó sì tún ń bú lèmọ́mù àgbà ìlú Ọ̀fà Muideen Hussein àti àwọn jàǹkànjàǹkàn olórí ẹ̀sìn Mùsùlùmí. Ọmọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò tó kọjá yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore náà ti kọ́kọ́ fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àìkú Sunday ogúnjọ́ oṣù yìí pé ayédèrú ni ìwé ẹ̀sùn tí wọ́n fi wọ́ Ta-Ni-Ọlọrun lọ sílé ẹjọ́ tí wọ́n sì ní kí wọ́n ṣẹjọ́ náà láì gba ìmọ̀ràn lọ́dọ̀ iléeṣẹ́ tó ń gba kóòtù nímọ̀ràn Director of Public Prosecutions ìyẹn DPP. ṣá o kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ẹ̀bùnolúwarótìmí Adélèsì ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí láti ẹnu alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà pé àwọn kò rí ìwé ìpẹ̀jọ́ bẹ́ẹ̀ làwọn kò sì mọ orúkọ ilé-ẹjọ́ tó pàṣẹ tí wọ́n fi rán ọmọkùnrin oníṣẹ̀ṣe náà lẹ́wọ̀n. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.